Ganusi lọ́la fàtíà oyin mama ganusi yeba ganusi gayin fàtíà ga ganusi gayin fàtíà ga ganusi Àyìndé fàtíà ga ganusi Wàsíù Àyìndé ọ̀nà fàtíà ga ganusi ẹ wá ganusi. Owó ti dé ẹ wá Ganusi Ganusi ọtí ti dé ẹ wá Ganusi igbó ti dé ẹ wá Ganusi igbó yìí Ganusi bọtí yìí Ganusi ṣóbó yìí Ganusi ok Ganusi. Ayé yìí tún ti bàjẹ́ o èèyàn àìsàn Àyìndé kọ́ ẹ̀ ó fẹ́ fojú jọ Ganusi ok Ganusi. Gayin fàtíà ga Ganusi okay oya Ganusi lọ́la fàtíà oyin mọ́mọ́ Ganusi Gayin fàtíà ga Ganusi Gayin fàtíà ga Ganusi Gayin fàtíà ga. Lè mú kó tó lọ ogbó lọ Gayin fàtíà ga Ganusi Ganusi kọ́rè ó fẹ́ fojú jọ Ganiu yan Wàsíù Àyìndé kọ́rì báwo ẹ̀. Ìyá ni àwọn àfáà mi wọ́n ní àwọn gbàwẹ̀ àdúrà tẹ́ ń gbà lórí wa a máa ṣẹ ni gbogbo àdúrà tẹ́ gbà ó ti ṣẹ ìyàn yín náà zù ẹ̀ẹ́dán gbogbo àwọn òòṣà ló wà ń bí gbogbo àwọn òòṣà tọ́lọ́run dá lóhùn gbogbo ẹ̀ ló wà ń bí. God bless you àfáà ọ̀sán ìtẹ́ gbé wọlé yẹn lọ fà ó àfáà tẹ̀sí bá 50k láì fa wàhálà àfáà ẹgbẹ́ lọ́n tó bí àfáà lọ́fà ẹ o àfáà lọ́fà àgbàfà lọ́fà wọ́n ń lo Range Rover ẹgbẹ́ lọ́n tó bí ṣiṣẹ́ àfáà kò lè lọ́fà ẹ wo ẹwà àfáà yìí o gbàdú mo rí wọn o ọ̀sán ìsọ̀rọ̀ náà àfáà ẹgbẹ́ lọ́n tó bí ọ̀sán ìsọ̀rọ̀ náà àfáà mo gbọ́rọ̀ Ọlọ́run nínú ọ̀sán ìyẹn náà àfáà mẹ́ta lọ́kàn àfáà ó lọ́fà God bless you. Mo tún appreciate àfáà yìí o wípé ọ̀sán yìí tún bá mi sọ̀rọ̀. آمين اللهم افتح لنا كتابك آمين آمين صغيرا وباطنا آمين باطنا وصغيرا آمين وارزقنا عمل بما بجاه ذاتك آمين اللهم آمين آمين الله جانبك جنبك آمين الله جانبك جنبك آمين الله جانبك جنبك آمين يا حي يا قيوم 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 آمين. kí ló wá ṣe tó fi rí báwọn. kí ló wá ṣe tó fi rí báwọn. ó ti wà lórí ààrẹ. ó ti wà lórí ààrẹ. ó tọ́jọ́ mẹ́ta. wọ́n ti ń rù káàkiri. gbogbo ohun tó ní. wọ́n ti tà. owó ọ̀wọ́lé mọ́. ààrẹ ní sọpọ́ọ̀tì ẹ̀. bàbá Àbíkò Kìkíọlá. Ọlọ́run ní gbé báyìí. àpadà sí aburú. bó ti lè wù kó sọ rẹ̀ di. Ọlọ́run ní gbé báyìí. ní tí ó pa yín ò ní wù yín. ní tí ó wù yín ò ní pa yín. wala la ilaha illallah. wala alukura níwájú Ọlọ́run. gbogbo àwọn ẹni Ọlọ́run. àwọn ni wọ́n ṣàdúrà. àfáà mi ṣe bá fà ní láti Ṣakí ẹ wá gbàdúrà fún mi God bless you láàárọ̀ Monday ẹ mọ nǹkan tí mo fi gbà yín láyè ẹjọ́ lá Muhammad ọlá ń pé ọjọ́ bí Muhammad àti pọ́jọ́ tó bí Muhammad lọ́jọ́ Monday èmi náà dẹ̀ ń retí owó ọjọ́ tó máa ń gbé wá dé so ẹ wá sọ pé àfà nígbà àwọn àfà àwọn náà fẹ́ kí mi mọ́ ní láàárọ̀ Monday owó mò ń dúró dé so àdúrà ti gbà so bọ́ ó ní kankan tó yà mí lẹ́nu lọ́rọ̀ Ọlọ́run ọ̀sán yìí kéénú àfà ẹgbẹ́ lọ́run tó bí ọ̀sán yìí kéénú àfà ẹ rìpíìtì ẹ̀ ẹ jẹ́ káwọn ayé mọ̀ wípé mẹ́ta lọ́kàn ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. mò ń gbọ́ àfáà mi ọ̀sán yìí sọ̀rọ̀ ọ̀sán yìí náà máa ń lọ Canada ọ̀sán yìí.